ṣì wà níbi òkú bàbá alálùbáríkà bàbá ọ̀dùnnú tó bímọ rere ọ̀rẹ́ àgbà Alhaji Tajudeen Àbáyọ̀mí támọdé ti ń sọ tágbà ti ń sọ nípa àwọn dádì mi jẹ́ àlè mọ̀ yín sà. Orúkọ mi ni Prince Abídèmí Tìámíyù tí a jẹ́ lára àwọn ọ̀rẹ́ ọmọ bàbá. Kí wàá lè sọ nípa Alhaji ọ̀rẹ́ àgbà. Bàbá kó gbọmọ mọ́ra ni torí àwa náà wọn lè mọ̀ bóyá bàbá kọ́ ló bí wa torí ilé wọn la ti ń ṣeré àti ọmọ tó bí àti ará ìta gbogbo wọn ilé wọn la ti ń ṣeré. Ọ̀rọ̀ owó bàbá wo lè lè bàbá ò tiẹ̀ wò pé bóyá òun kọ́ lòun bí wọn so ó dẹ̀ jẹ́ wọ́n jẹ́ tó oníwà tútù wọn ṣe oníjàgídíjàgan wọ́n dẹ̀ fowó báyọ̀ lò. Owó báyọ̀ lò ọ̀rọ̀ bàbá ò kan ní ẹ lè gbàgbé pé ìgbà tí bàbá ti lọ ọ̀rọ̀ báyìí mi ò lè gbàgbé. Torí bàbá wa fún wa ní ṣìtì pé ẹ máa ṣe báyìí nípa ìwà dáadáa. Ọ̀rọ̀ owó alára fẹ́ sọ fún bàbá báyìí bí àdúrà níbi tí wọ́n wà. A ti ṣàdúrà náà ti pẹ́ àtúnṣe náà pé Ọlọ́run á bá bu yẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn Ọlọ́run á ro dáadáa tó ń ṣe àti kò sẹ́ni tó máa wà tó ní ṣe burú bẹ́ẹ̀ dáadáa wọn Ọlọ́run á ro dáadáa wọn á fi bá bu yẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn.